ojú ẹni. Ó fẹ́ gbọ́. Ó tún fún àbúrò mi ní owó. Èní lórí ayé mu. Èní lórí ayé mu ìkẹ́. Èní lórí ayé mu ìkẹ́. Ìkẹ́. Kí ló ṣe? Ó fẹ́ pa mí ni. Ó fẹ́ pa ẹ́. Ìkẹ́. 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 Aláwọ̀ lélẹ̀. Orí oníranù aláìgbọ́n ṣé iṣẹ́ ló bọ́ lọ́wọ́ ẹ tó kùn máa wá mẹ́sọ̀ pé ẹ̀mí ẹ̀ máa bọ̀ mo ní kó má ṣe òun ṣe òun tọ́jú àbúrò mi ẹ̀mí ẹ̀ máa bọ̀ máa mẹ́sọ̀ pé mi ẹ̀ bọ̀ sí. Má pẹ́ ni. Homie. Ike. Ike dìde. Kí ló dé? Ike. Wo àmọ́ láti mo láyé ò dáa. Alákẹ́. Mo lálàá pé ìwọ o mú bẹ o fẹ́ fi gún mi. Mo tún sùn padà. Kò pẹ́ mo tún lálàá mi ó fún mi lọ́rùn. Jídé, èmi. Irú aláwọ̀ nìyẹn. Jídé kò yẹ kó jẹ́ mi. Kí ni máa lọ ṣe fún mi ládùúró rẹ tó ń ṣe fún mi? Kí ni máa sọ pé ẹ̀ṣẹ̀ tí máa fi sọ pé mo fẹ́ gun ẹ pa? Báìbù mi dà. Jídé, jẹ́ ká gbàdúrà. Jídé, jẹ́ ká gbàdúrà jọ ọkọ mi. Jọ ọkùnrin jẹ́ ká gbàdúrà. Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ọ̀run kó gbàdúrà fún yín. Ọ̀run kó gbàdúrà fún yín. Gbogbo ogun ìdíwọ́ èdè lójú ọ̀run lórúkọ ọ̀run kó ṣẹ́gun ẹ̀. Lórúkọ ọ̀run kó ṣẹ́gun ẹ̀. Mo gbàdúrà ọ̀nà kó là fún yín. Ọ̀nà kó là fún yín. Gbogbo tí ń ṣe ohun ìdíwọ́ ìdènà tí kì í jẹ́ kọ́nà ayọ̀ kí ó là lórúkọ ọ̀run kó ṣẹ́gun ẹ̀ fún yín. Ògo ni forúkọ Olúwa. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀ǹdẹ̀. Sister Ike. Sá. Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí. Fìjà fún àwọn tó ń bá mi jà. Di àpáta àti asà. Kí o sì dìde fún ìrànlọ́wọ́. Sister Ike. Sá. Gbogbo ogun. Àwọn ogun tí kì í jẹ́ kí ọ̀nà ayọ̀ kí ó là. Ọ̀run bá yín ṣẹ́gun ẹ̀. Àmín Jésù. Gbogbo àwọn òkè ńlá tí kì í jẹ́ kí ọ̀nà kí ó là. Ọ̀run bá yín ṣẹ́gun ẹ̀. Àmín Jésù. Ẹ láti kọ fún àdúrà gidigidi. Ẹ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ẹ má rẹ̀ sínú àdúrà o. Ọ̀run á ṣẹ́gun fún yín. Àmín Jésù. Àmín. You see mo observe pé time tẹ máa ń wá sí night vigil ẹ ò máa mú ọ̀nkú ìdání. Iṣẹ́ ni tó wọ́n máa fi close láti fi ṣe ilẹ̀ máa ti ṣú dẹ̀ máa ti rẹ̀
Okay. Uncle, ìta fẹ́ ṣe ní Friday ó mi kẹfàrà hàn bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run. Ẹ ṣe lórí nìyẹn. Màá wá lágbára Ọlọ́run. Good. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ojú ò ní tì. Ẹ ṣe bá. Ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run. God bless you. Wọ́n lè súnmọ́ ẹ tó ti lè rí ẹ pẹ̀lú mi. Ta ló fẹ́ pa ẹ sọ̀rọ̀ bí báwo ni? Agbárí ni mò ń lò ṣe ló wá fọkùnrin balẹ̀. Security kan ló jẹ́ fún ogun. Fọkùnrin balẹ̀ ṣùgbọ́n. Ṣé àwọn bá wọn rìn mọ́? Mo fẹ́ mẹ́kọ̀ rẹ̀. Ẹ̀gbọ́n K. Ẹ̀gbọ́n K. Ẹ máa yí kí ló ṣẹlẹ̀? A ti máa ń gbádùn yín. But now, a gbádùn yín mọ́. Ọbẹ̀ tí a máa ń jọ sè, a máa ń jọ jẹ. Now, ọjọ́ máa sè é ní but ẹnìkan lè dá jẹ. No, ẹ farabalẹ̀ gbọ́ tèmi. Ilé tí ń ṣẹlẹ̀, mo pè é sákèsì sí i. Ọjọ́ kìíní àná, a jọ sè é, ẹ dá jẹ. Ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin, ẹ̀karùn-ún, ẹ̀kẹfà. Now it's going to climax. Ẹ̀yin guys ẹ wá lé. But ẹ̀sùn tẹ́ fi ń kàn mí ò yà mí lẹ́nu torí pé kò sí ìgbà tí bá ṣe ọbẹ̀ àjọ máa ń jẹ nìyà. Ẹ̀gbọ́n ẹ ní sùúrù ẹ̀yin nìkan lè máa dájẹ ẹ̀rẹ̀ tí ń dájẹ ti pẹ́ ẹ sọ àdìmọ̀dóyà ẹ fẹ́ máa mú sáà lórí ẹ jẹ́ kí n sọ fún yín ó dà kí ló ṣẹlẹ̀ lánàá. Kí ló ṣẹlẹ̀ lánàá ẹ dá padà. Ok ẹ gbọ́ lánàá yẹn ẹ fẹ́ tẹ ojú mi mọ́lẹ̀ ni bóbi tẹ́ ti gbére yẹn wá yẹn environment yẹn poor sí prestige mi you understand tó yẹn náà mo ṣe dábàrà fún yín pé ìrìn tẹ́ ìrìn yẹn lè bá mi ń lé o ó yẹ kó yé yín. Ẹ̀gbọ́n ṣe é fẹ́ gbọ́ ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ òótọ́ la rẹ̀ bí yín lánàá àmọ́ aṣẹ́gbẹ̀lẹ́ kẹ́nìnà ẹ̀yin ẹ wá lọ ń palantẹ́ ẹ lọ ń sọ káàkiri ẹ fẹ́ sọ alẹ́ nu ẹ tóbi sọ fún yín o ẹ jẹ́ kí n sọ fún yín dáadáa Ẹ̀gbọ́n K kò sáde lórí yín mọ́ Ọlọ́run bá dé rí sáà tí ń gbọ́ iṣẹ́ lómi làwa ṣe anyway. ìwà ajẹ́ ká ṣètò àmì ẹ fọkàn yín bá. Àdójọ bá yín sọ. má gbìyànjú ìfarabalẹ̀ kò sí nǹkan tó máa ṣe farabalẹ̀. Nǹkan wọ́n wá yìí. Gbàgbé ọ̀rọ̀ àná a ò ní rẹ́ ní àbáṣẹrẹ o báwo bá lámójú kúrò níwà ènìyàn sọ bàdọ̀kùn o. Bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó mo wá sọ pé ọpẹ́ nù yẹ bàbá. Ọlọ́run alágbára mo dúpẹ́ lórí ìdílé yìí mo dúpẹ́ fún ọkọ tí o fi fún mi mo dúpẹ́ fún ààbò lórí wa mo dúpẹ́ fún ààbò lórí àbúrò mi Olúwa ẹ gbọ́ pé ká gba ẹ̀yin sọ pé Ọlọ́run àánú ni ẹ̀yin sọ pé ẹni tó bá pè ní Ọlọ́run àánú yóò rí àánú gbà ní orúkọ Jésù àwa pè ní Ọlọ́run àánú ẹ fi òjò òbùkún sínú ilé wa ẹ jẹ́ kí àwa rí àánú gbà ní ọwọ́ yín nítorí pé ojú rere ti tẹ̀yin ni èmi ń béèrè fún ojú rere títí ni mò ń sọ̀rọ̀ fún ní orúkọ Jésù ẹ kí n rí àánú gbà ẹ̀yin sọ pé ẹni tó bá pè ní Ọlọ́run àánú yóò sì máa rí àánú gbà nígbà gbogbo Olúwa Ọlọ́run alágbára ní orúkọ Jésù Olúwa Ọlọ́run alágbára ẹ máa ṣàánú fún wa ẹ máa ṣàánú fún wa ẹ máa ṣàánú fún wa lórí inú ilé yìí ẹ ṣàánú fún wa lórí ohun gbogbo tí a bá dáwọ́lé ẹ máa ṣàánú fún wa bàbá adúpẹ́ a ní ayọ̀ àìlógun àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah. Ìkẹ́mi prayer warrior. Káàbọ̀. A tún máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Mo ti ríṣẹ́. Ẹ̀yin lẹ ṣe yìí. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o bàbá. Daniel. Ẹ wọlé.